ìbéèrè tí wọ́n bi wá lórí àpapọ̀ lílo gbogbo àjò. Nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ ni pé kéèyàn nìkan wà kó máa lo àjò wòlíì, kó máa lo àjò babaláwo, kó máa lo àjò lọ́dọ̀ àwọn àáfàá, kó máa lo àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri. Àmọ́ níbi tá a ti wá àwọn tá a mọ̀ náà ni àáfàá, babaláwo, wòlíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo nǹkan tó ń jẹ́ àjò yanyan àwọn ẹ̀mí kan ló ń ṣiṣẹ́ látara ẹ̀. Àwọn ẹ̀mí tó wá ń ṣiṣẹ́ látara ẹ̀ yẹn, ìwọ nìkan wá lo àjò babaláwo, lo tàfà, olókìní, ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo àwọn ẹ̀mí tó wà lórí iṣẹ́ yẹn. Lẹ́fìrí pé ẹni tó bá sábà ń ṣe àjò púpọ̀ jù tó ń lọ lùí, tó ń lo ilé, tó ń lo ilé, tó ń lo ilé, ìwà àwọn ò kí ń fẹ́ jọ tèèyàn gbà míì. Ìwà àwọn ò kí ń fẹ́ jọ tèèyàn because oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mí ló ti wọnú ara ẹ̀ pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ń lò yẹn. So kò sí èrè kan tí ẹni tó ń lo àjò oríṣiríṣi tó lè rí ju àdánù, wàhálà, òfò lọ. Al-Quran dẹ̀ proof ẹ̀ fún wa. Tẹ́ bá ká lọ wo Quran, Suratul Baqarah, chapter 2, Quran chapter 2, verse 102. Ma yaduruhum wala yanfa'uhum. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó ń lo àjò káàkiri bẹ́ẹ̀, tó ń ṣe oògùn, ìnira lẹ́ ń kó bára yín, ẹ̀ sì lè ráǹfààní kan bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tún lọ wo Suratul Isra'i, Quran chapter 17, verse 79. Tọ́lọ́run bá ń sọ pé wala yasidu salimina illa kazara. Ní gbogbo orú ẹni tó bá ti ń rí irú rìn bẹ́ẹ̀ yẹn o, kò sí èrè kan tó fẹ́ rí. Òfò, àdánù, mùsíbà ló máa kàn. Èmi àti èdè kan la ọjọ́ ń sọ. Ṣé ò kí ń rí báyé o àwọn tó bá ń lo gbogbo nǹkan papọ̀, ò kí ń rí báyé wọ́n ṣe máa padà rí ni. Wọ́n lè fi lé pọ̀ tí wọ́n fọ̀nà rókà, àmọ́ gbogbo ẹ̀ padà máa ń tán mọ́ wọn lójú ni. Wọ́n padà máa ń end pẹ̀lú àwọn àìsàn burúkú bíi stroke, bíi diabetes, àwọn àìsàn ńláńlá. Wọ́n padà máa ń ta dúkìá ni. Torí different àlejònú ló ń pè wá sínú ayé ẹ, bíi pé o pa Hausa, o pe Igbo, o pe Gàmbàrí, o pe kíní. Hausa ní the same one body. Hausa sọ pé ó ń sèdè Hausa, bèrèbèrèbèrè. Yorùbá náà sọ bèrèbèrèbèrè. Igbo náà sọ títí ẹ̀. Nínú bọ́dì kan, jọba ò lẹ́nìyẹn ṣe máa rí. Sọ pé noise máa pọ̀. Òun ló ń ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run ní kẹ́ gbára lé, kẹ́ sì fi kíni, kẹ́ fọkàn yín balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, kẹ́ dẹ̀ wá àwọn tó lọ́lọ́run ọba lọ́dọ̀ lọ. Despot pé kíyàn má ṣáájò, a sọ pé kò sógun, a sọ pé kò sí wàhálà, a sọ pé kò sí dààmú, àmọ́ mọbi tó wá ìrànlọ́wọ́ ẹ lọ. Oṣó ń bẹ, àjẹ́ ń bẹ, ẹlẹ́bọ lóògùn ń bẹ. Má fìtọ̀ fọ̀gbẹ́, má kó wàhálà kún wàhálà. Gbogbo àwọn tó ń rin irú rìn bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ bèrè question lọ́wọ́ wa, wàhálà ni wọ́n kó bára wọn àti proof ẹ̀ fún yín. Fún gbogbo ara fẹ́ donate fáwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Fún ẹni ìbéèrè abẹ́ni ìrànlọ́wọ́ lórí spiritual problem, ẹ contact wa lórí +27612956389. Massalamu wa ilal liqai.